kí n má tàn yín, Tinubu lè lulẹ̀ nínú ìdìbò ọdún 2027. Amaechi, gómìnà nígbà kan rí nípínlẹ̀ Rivers tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú titun African Democratic Congress Rotimi Amaechi ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti túyáyá jáde lásìkò ìdìbò ọdún 2027 kí wọ́n lè fi ìbò wọn lé ààrẹ Tinubu lọ́fíìsì. Gẹ́gẹ́ bí Amaechi, ẹni tó ti fi èròǹgbà rẹ̀ hàn láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí ṣe sọ, ó ní níwọ̀n ìgbà tí Tinubu fìdí rẹmi nínú ìdìbò àpapọ̀ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 nípínlẹ̀ Èkó, ó ṣeéṣe kí irú rẹ̀ ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Amaechi sọ̀rọ̀ yìí nígbà tí òun àti gómìnà náà nípínlẹ̀ Bayelsa Saraki Dixon sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan fún ìwé ìròyìn Daily Newspaper tó wáyé nílùú Àbújá lórí bí ìbò àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe jẹ́ pàtàkì. Amaechi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwà ìbìkítà àwọn ọmọ orílẹ̀-èdè yìí ló ń fà tí màgòmágó ṣe máa ń ṣẹlẹ̀ lásìkò ìdìbò. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti dìde ní kíákíá kí wọ́n bẹ̀rẹ̀ láti àsìkò yìí lọ sa ipá wọn láti lè gba ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn padà.